ọmọ Oòduà Iléyá dáhùn ṣèbọn yẹ ká padà sílé ẹjẹ́ wo nínú ọ̀pọ̀ tí ò yọ. Give me that, bring it to walk closer to your doorstep once again, please. For distraction that come right now, please. We apologize. It was Fala Center. We have come back now. We are still on that rally. We are in Lagos State. We are still in Lagos State. Ìkòròdú la wà báyìí tí a ti ṣe mega rally. So, ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko nírìn àjò tí ẹ wà ní orílẹ̀-èdè location 419 ẹjọ́ ẹ wà Ìkòròdú ní Èkó ibẹ̀ ni a wà ẹjọ́ ẹ wà fún peaceful rally ẹjọ́ ẹ wà fún peaceful rally ẹ̀yin ọmọ Yorùbá kò sí ọ̀pọ̀ ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹjọ́ ẹ wà ẹ̀yin ọmọ Yorùbá nation tí ẹ wà ní agbègbè ìlú Èkó tó jẹ́ agbègbè ìlú Èkó ni ẹ wà àbí tí ẹ̀dẹ̀ jìnnà gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Yorùbá pátápátá ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ni a pè wá sí orí ọ̀hún sí mega rally ìlú Èkó ni a wà tí a ti ṣe mega rally náà a wà ní ìlú Èkó ní Ìkòròdú ibẹ̀ ni a wà báyìí tí a ti ṣe mega rally Quick Media bring it the world closer to your doorstep. Quick Media bring it the world closer to your doorstep. Quick Media bring it the world closer to your doorstep. Ìkòròdú náà láti wà ní ìpínlẹ̀ Èkó ibẹ̀ ni a ti ṣe peaceful mega rally tí a mú wá sí ojú ìrànlú tí ẹ ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí.
lápá. Ìjọba mo jẹ. Àbí mo sọ fún ẹ pé pọ́jẹ́tì ìjòkó síwájú tọ́lú kí wọ́n lè lọ. Níbi tẹ́ ìjòkó sí ẹ bá kí lẹ̀ ń ṣe bíbẹ̀ kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe níwájú. Ifá kí ló ṣẹlẹ̀ ike kí ló ṣẹlẹ̀ Ifá ó dà kó bá ń lóògùn àbí bá ti gbé ìbọn báyà ń rí ẹkú orí jókòó. Ẹyẹ sọ kíní kan fún yín kò sí wọ́n tó yẹ ká máa pọ̀ sí dára wa. Ẹ wo ẹjọ ẹjẹ dúró ná ẹ dúró ẹ páàkì kí ni ti mú mi. Ẹjọ dúró ẹjọ má bínú a máa padà wá ẹjọ ẹ má bínú sí wa ẹjọ a máa padà wá.